Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá ya kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá ya kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé ajẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí dábọ̀ sóhun mi lò jọ dìgbọ́. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Asọhiru, abatinu, Ọlọ́run ọba. Èyí tí mo bá sọ ní òní, òun náà ni bí a ṣe ń lo ẹyọ atare kan ṣoṣo àti omi odidi inú àgbọn kan. Níwọ̀n tó bá jẹ́ pé o máa ń complain pé oògùn kì í jẹ lára ẹ̀, kò sí ẹ̀dá tọ́lọ́run dá tí Ọlọ́run ò dá dáadáa. Àmọ́ ṣe nígbà míì ẹ̀jẹ̀ tẹ́ rí yẹn ó yàtọ̀, blood group wa yàtọ̀. O lè ṣiṣẹ́ fún èèyàn méjì nsìn kẹ́nìkan ríṣẹ́ kẹ́lómi má rí o. Àmọ́ iṣẹ́ gan tẹ́mi gan ṣe fúnra mi, tẹ́mi gan oríṣẹ́ tí bá dẹ̀ ṣe fún ìyàtọ̀ dé ríṣẹ́. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ wa yàtọ̀. Ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ wa ó yàtọ̀. Nǹkan tó tètè mọ́ ṣiṣẹ́ lára mi jù láyé mi tí mo fẹ́ báyàn lò ó ní ká mu àgbo. Ṣé tí mo bá mu àgbo tí mo bá mu, ṣé rí aládìí tí mo ń tà ń gbà yẹn, tí mo bá mu aládìí láàárọ̀ kùtùkùtù, tí n bá fẹ́ mu àwọn ọmọ mi ṣe ẹ̀yẹ ni. Tí n bá ti bu aládìí, mo lè gbé sọ́wọ́, gáàsì kan máa gbé sọ́wọ́, mo lè lo 20 minutes tàbí 30 minutes kí n tó mu, máa kọ́ mọ́ ronú pé mo fẹ́ mu kinní. Ṣé ìmílẹ̀ bá ti dà sí ẹnu ara mi gan ṣẹ́gìrì bí mo ṣe sọ sí yẹn, tó bá ti dé inú okùn mi láàárín 4 hours mi ò ní lè jẹun. Àárín 4 hours mi ò ní lè jẹun torí pé kinní yóò wà nù mí tí ó lè fò. Ká má sọ pé àtìgbà kékeré tá ti ń lo sínú àbọ̀tò tó máa ń ṣe mí nìyẹn. Adúnú mi rẹ pé so ara yàtọ̀. Ẹlòmí àwọn ọmọ mi wọn lórí kí wọ́n ṣe bákànbákàn. Àmì mi ni o tí n bá ti lè lò. Bẹ́ẹ̀ náà ni àgbo jẹ̀dí, tí n bá lo àgbo jẹ̀dí láàárín bóyá bí 1 hour ó ti máa react lára mi. So ara yóò lúkálùkù yàtọ̀, ara wa yàtọ̀. So ó ní nǹkan tá a máa ń lò yẹn tó fi máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mi ò lè fọwọ́ sọ̀yà mo lè guarantee yín 100% pé gbogbo nǹkan tí mo ń lò ń ṣiṣẹ́ rárá. Gbogbo nǹkan kọ́. Kódà ṣe rí àwọn nǹkan burúkú mi tó máa fi ń kànyàn la, bóyá wọ́n ń fòdè náà yàn, wọ́n ń fi òká náà yàn, ó lójú ara ẹni tó tún lè ṣiṣẹ́. Blood ẹlòmíì tẹ́ bá gbà ó lè mọ̀ràn. A máa rò pé eléyìí mà ní agbára, ó ti ṣe kíní kan, bẹ́ẹ̀ ni ó lè má ṣe kankan. Bó ṣe rí nìyẹn. Ṣé rí tí oògùn bá ṣiṣẹ́ lára èèyàn, ẹ jẹ́ ká wá omi àgbọn kan ká fọ ká dà sínú kòkò. Àti kọ́kọ́ máa fi ẹyọ atare kan ṣoṣo sínú kòkò yẹn, á fomi àgbọn yẹn lórí. Ẹ jẹ́ ká gbé kaná ó sè. Tó bá ti hó tó gbẹ, atare yẹn náà á jó ẹyọ kan yẹn, á wà lọ́kúnná. Tá bá ti lọ́kúnná èèyàn ló ti tán. Gbẹ́rẹ́ yí ọwọ́ ọ̀tún nìkan ni, kì í ṣe ọwọ́ àlàáfíà, ọwọ́ ọ̀tún nìkan gbẹ́rẹ́ yí. Tá bá ti wá fi gbẹ́rẹ́ yẹn sí, ẹ má jẹ́ ká ṣẹ́ ọ̀, torí mo jẹ́rìí àwọn èèyàn mi, wọ́n lè sọ pé bí ẹbùn yẹn ṣe kéré tó lè sọ pé bàbá sá lè fún ìyàwó wa lò, sá lè fún ọmọ wa lò, sá lè fún aya wa lò, kì í fẹ́ lómi lò, ní dààmú lágbára Ọlọ́run bá ṣe máa ń ṣe nìyẹn. Mo ṣàlàyé kinní kan pé bí tá bá ti lọ sí gbẹ́rẹ́, ẹ má jẹ́ kán fi bíléèdì tó wà nínú ilé tẹ́lẹ̀ sí gbẹ́rẹ́ fún wa. Tá bá confirm pé bíléèdì tuntun ni, ẹ jẹ́ ká lò. Tá bá confirm, ẹ jẹ́ ká ra bíléèdì dání ká fi sí gbẹ́rẹ́. Bíléèdì tó bá dẹ̀ ti fi sí gbẹ́rẹ́ run kò lọ jù dànù. Tó bá yẹ pé ẹ̀jẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tán sí gbẹ́rẹ́ yẹn, tán fi òwú nù, tán fi aṣọ wọn fún nù, mú aṣọ àti òwú dákun lọ́ bá ń jù dànù. Ní dààmú lágbára Ọlọ́run, ní rogun àkóbá. Ẹlòmíràn ní ṣe gbogbo wa, wọ́n sọ pé gbogbo tó ti sí gbẹ́rẹ́ láti ní ní dààmú lágbára Ọlọ́run, ní rogun àkóbá. Ẹ wọ́ ọ̀rọ̀ mi oníjùbà ẹlòmíràn lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín tọ̀hún tí ọlá ti bóyè. Àwọn tó ń ṣe fídíò wa ò pọ̀ mọ́, àdẹ̀fi bínú, Ọlọ́run ní dá wa láàmú. Àwọn bẹ́ẹ̀ sì ń wo fídíò wa, ẹ̀wọ̀n àwọn èèyàn tá à ń ṣe fídíò wa, rí ẹ mọ̀ pé ìrọ̀rùn ẹyẹ náà ni ìrọ̀rùn gí onírọ̀rùn ẹyẹ.
ó yẹ kó ti yé bẹ́ẹ̀ ṣe ń wo tẹ́ ń like fídíò wa ọlọ́ọ̀ba ewé ajẹ́ àwọn lórí dábọ̀ sóhun mi lò jọ dìgbọ́. ewé ń jẹ́ ewé. La ilaha illallah alawalu alakiru asọhiru abatinu Ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán èyí tó ní káwa máa fẹ́.